lórí ọ̀rọ̀ Muyideen àṣírí lè padà tú àṣírí lè padà tú. Muyideen ti sọ̀rọ̀ wípé òun ti sá kúrò lọ́dọ̀ àáfàá Ajígini, ó ní òun ti sá kúrò lọ́dọ̀ àáfàá Ajígini. Ohun tó jẹ́ kí àṣírí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ tú ni wípé ta ni Ọlọ́run òun ló pe Muyideen gbà tó rí bí Muyideen tún ṣe ń ráre kiri. Ọlọ́mọ má jẹ́ kábólóore wa jà o. ìyẹn kan àtìlẹ́bí ọjọ́ mẹ́ta sẹ́yìn nìsín tí mo láǹfààní èmi ò ní bá Muyideen àtàgbàlá àti Àdìgún mi ní bá nǹkan nípa àtẹ̀bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí mo láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ mo wá fẹ́ kẹ́ gbọ́ tí mi àti ẹ sọ kí wọ́n lè ráyè sọ ìfún ọ̀gá ẹ gbọ́. ok baba Ajígini ó fẹ́ tẹ̀yìnwọ́nù kéwà bí ipe láti kéwà bí àbí láti mọ lílo lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti máa rí mi lù náà ní. ìsọnidẹrú. láti sọ mi dọ̀mọ́ kí. torí mo fídíò rẹ̀ kan mo fídíò Ajígini kan tó gbé yín ẹgbẹ́ báyìí. ọgbà àti sọ mi dọ̀mọ́ kí náà ní. ok àti pé pàápàá jùlọ láti jẹ́ kó lè bá ọmọ rí lò fún mídíà rẹ̀ káwé lè bá ọmọ rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ mọ̀ pé fọ́lọ́ àti ìrọ́gùn rí máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ok ní ara gbogbo tó fẹ́ máa lò ní fọ́nà nìyẹn wọ́n mú ṣe yá tètè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. ó tẹ̀mí gbọ́ ni pé Ajígini pé ó fún ní $1 million ìpè ẹ̀ sí ṣọ́ọ̀bù ìpè. one cover Ajígini ò fún mi one cover ò fún mi $1. ok pẹ̀lú ìṣèwà fún ní kankan yẹn òun jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. ó yẹ kí ẹ jẹ́ kí ohun tí wọ́n lè pe ǹjẹ́ jẹ́ kó Oríyọmí padà mọ̀ pé àwọn kiri yóò ṣe kankan. ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti rìfà látìgbà tí Àgbàlá tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí. ó fẹ́ sọ ti Oríyọmí di ẹbí lórí ọ̀rọ̀ mi ni Oríyọmí fi wá jáwọ́. torí sẹ́mi àti tẹ́kì bẹ̀rù bẹ̀rẹ̀ báyìí ni pé sẹ́mi pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀ Oríyọmí náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajígini lẹ́wà so kọ́rọ̀ wá tó di bá mi kílẹ̀ tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ẹ ṣe ẹ̀kan fún bàbá yìí ẹ̀kan wá fi jí lásán ẹ̀kan fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́tọ̀ ọmọ ìyẹn ló ń pè rẹ̀ ó yẹ kó lè tún di Ajígini síta pé Ajígini ò ṣe ẹ̀kan fún ọmọ yìí ó kàn fi wá fọlọ́wà sí ni o. mo wà pẹ̀lú yín ọ̀rọ̀ mọ́kèmí lánìí. ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan tẹ́ ń gbọ́ mi báyẹn ń sè àgbàlagbà kì í sọ̀rọ̀ bí èwe. Oríyọmí bẹ́ẹ̀ ń wò yẹn tẹ́ ń gbọ́ mi báyẹn ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sátẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ó dọ́gbọ́n sátẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ó dọ́gbọ́n sátẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ọ̀dàlẹ̀ dalẹ̀. ó dọ́gbọ́n sátẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. torí pé tí ò bá dọ́gbọ́n sátẹ́yìn tẹ́ ń gbọ́ mi báyẹn ní ìsìn àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí aliwo ni làwọn blọ́gà yẹn ń pa. tó bá jẹ́ pé Oríyọmí ò dọ́gbọ́n tó bá jẹ́ pé Oríyọmí ò sàṣẹ́yìn ni tẹ́ ń gbọ́ mi báyẹn ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀rọ̀ máa pa lórí ọ̀rọ̀ mi. tó ẹ ti gẹ́jẹ̀ báyẹn. ó yé mi. ọgbọ́n àgbà ni Oríyọmí lò. aláìmúrì báàsì. ọdọgbọ́n mórí báàsì ni. èmi ò dáadáa bí o kò sẹ́bi rẹ̀ ń bí ọ̀rọ̀ o. bẹ́ẹ̀ni kò sẹ́bi rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n. kọ̀bẹ̀ jẹ́ kí pásítọ̀ yẹn ń ta ipò sí aṣọ àlàó ni. ẹ máa ti tẹ́kẹ̀ ní kẹ́kẹ́ kó mọ̀ ni pé nǹkan àwùmí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú ìrànlọ́wọ́ tóun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn yẹn nísìn bí ẹni pé Ajígini ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti ṣọ́ọ̀bù ó ti ṣe bákan torí pé ṣọ́ọ̀bù pos ipò dẹ̀ fún ní $2 million kan kí a fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé Ajígini náà wà ní nǹkan kan ṣe. bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbàrà mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. ṣé ń gbọ́ mi báwọn. ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. ṣé ń gbọ́ mi báwọn. torí ojoojúmọ́ ni mò ń ṣe program lórí TikTok mi báyìí. ṣé ń gbọ́ mi báyìí nìyẹn. ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ǹdì owó sí báńkì àkáǹtì mi ṣé ń gbọ́ báyìí. ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok program TikTok mi. ok. so lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn ká bá tó ń sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àti pé a fẹ́ máa ẹgẹ́ pé a tó fẹ́ máa mọ ẹnu lọ síbi ọ̀rọ̀ tó ti kúrègbè ọ̀rọ̀ tó ti kúrègbè lọ́rọ̀ tó wà láàrin àti pásọ̀ yẹn. èmi ò sọ pásọ̀ ọ̀rọ̀ pásọ̀ kò lè mi sọ kò tó kàn mí pẹ̀lú pásọ̀ ṣáà gbọ́ èmi ọ̀rọ̀ pásọ̀ kò lè mi báyìí. báwo èèyàn ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti fún ènìyàn
ṣe mọ bàbá ohun tẹ́mi sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kan ni kò sí kẹ́kẹ́ pásítọ̀ àti kò lè ṣàkàyè ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ìrànlọ́wọ́ làwà dúró lórí báyìí àbí kò tó yí ó tún wá fẹ́ kẹ́kẹ́ pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajígini wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti ràn yín lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù àti gbá kan àwọn ti sàwó kan ṣé àmọ́ pé tí abáfẹ́ sọ tẹ́tẹ́ ìbáyé sọ̀rọ̀ pé ẹ̀dí bọ́ọ̀lù àti rẹ̀ lọ́wọ́ ní táwọn ètò ìgbàyẹ̀wò ni pé ẹni tí wọ́n ti ṣọ́ọ̀bù fún tẹ́fẹ́ kò tọrọ láti jọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe kankan fún mi lè mi ti sápò ní ike wọn tí ì lọ ní ike wọn mọ́ mo já wà lórí ọwọ́ mi ní báyìí. ṣé pé kèsì àwọn oníṣọ́ọ̀bù bí ọ̀sán. kèsì àwọn wọn ti sọ́ọ̀bù tí o fún mi o. kèsì àwọn ni wọ́n ti sọ́ọ̀bù tí o fún mi o. ó yá bàbá èmi bẹ̀rẹ̀ kan ó lè wá ní ajínigbé wá sí gẹ́gẹ́ fún yín báyìí. ẹ̀yin náà wò ó ti yín yẹ́rí ẹgbẹ́ mi má tó ṣe èèyàn lóore jẹ́ ẹ̀gbọ́n mi bá ní ìsìn ẹni tó la ọ̀nà bẹ́ẹ̀ ló sì máa jẹ̀rí mo tó yàn máa rí náà rí lò tó lànà rẹ̀ fún yàn ẹgbẹ́ mi má kò sí èèyàn lóore ni. tó lànà bẹ́ẹ̀ sì máa rí náà rí fún yàn. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi má kò rí kó sí èèyàn lóore nìyẹn. gbogbo táwọn ń dáwọ́ yẹn ajínigbé àkókò yẹn bí ìgbàdéyàn bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. ọ̀nà àlùjọ náà fẹ́ lálẹ́ ọ̀nà náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ̀. tẹ bá wọ́n tẹ fẹ́ kọ́ kéwú tẹ fẹ́ fún kéwú fẹ́ fúlẹ̀ kọ́ kéwú ẹ lọ́kọ̀ àwọn kéèké náà káàkiri àgbàlagbà fúlẹ̀ kọ́ kéwú irú múlẹ̀ wò ni. àmì kò yé mi o. lára jẹ́ kò kéwú ẹ lọ́kọ̀ àwọn kéèké tí o ti gbòmó tí o ti yọ lójú ẹ máa kọ́ wọn kéwú sábà kọ́ kéwú. bẹ́ẹ̀ ni àbí. ẹ tó ti ní responsibility. àbí. láti bá a máa tẹ̀lé ọkọ̀ kéwú ọ̀lẹ́tẹ̀lá àfáàní. ọ̀lẹ́tẹ̀lá àfáàní. sẹ́yìn náà ti gbọ́ báyìí ẹ jọ gbogbo àwọn tó wá ń lérí ńgbà yẹn ń kọ́ mami kọ́ládé kọ́ sẹ́yìn pé wọ́n dárúkọ ọ̀gá mi Hamzat gan báyìí pé bàbá gẹ́gẹ́ fẹ́ yẹn rìn nígbà tí wọ́n padà lójú ọ̀rọ̀ ẹ rí i pé gbogbo wọn ṣe kí ni wọ́n dá Muyideen dá àbí wọ́n dáadáa báyìí tí wọ́n dáadáa báyìí nígbà tí mo dẹ̀ ń sọ́ngbà yẹn pé ẹ̀yin fámìlì Muyideen abánidá ọmọ kì í bá ní débẹ̀ bí àkìjẹ́ ìbánitán Yorùbá máa ń sọ tá ẹ̀ sọ̀rọ̀ mo ní àwọn tó ń ti Muyideen pọ́npọ́n yìí tó bá yá àwọn máa sá awakùn Muyideen nìkan sẹ́nu ẹ̀ ṣé kò kù sẹ́nu ẹ̀ báyìí gbogbo wọn ń kọ́lé ni wọ́n ti sá wọn kálukú ti sá wọn ti dáadáa so ọwọ́ àpò nìkan sẹ́nu wàhálẹ̀ so ọlọ́run gbẹ́lá ní dídé sí Muyideen tẹ́mi lè sọ nìyẹn ṣùgbọ́n mo wá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan àbí kí Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kó lọ bẹ̀bẹ̀ ni kí lẹ́yìn rí sí ṣé kó kúkú lọ túbá lọ́dọ̀ Àgbàlá Gabriel kó bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àbí kí lẹ́yìn rí sí ẹ fẹ́ ròyìn hàn lábẹ́ comment section àjọmọ̀dé ló ń sọ̀rọ̀.